society. We are here live in Ijebu Igbo for the 3rd anniversary of the morning. Ijebu Omo Alare. President. Still on Ijebu Alare Society. 3rd anniversary live. President. That's the president, the national president of Ijebu Omo Alare Society. Live in Ijebu Igbo. Last year was done in Shagam. Ijebu Omo Alare so for ka dúpẹ́ náà efo wen ṣe o adúpẹ́ náà we o torí elele ṣe biruwe papa odi ṣàṣà o ṣọ̀wọ́n náà àwùjọ so mo ma for at least adúró èmi ń pàṣẹ dédé Nàìjíríà èmi náà lè tún pàṣẹ bobe so dédé ẹgbẹ́ so for ka so we fo Ọlọ́run ni lọ ilé ọmọ wa ayé ọmọ wa ayé ọmọ ni ku mo ẹnawo aya ni ku ma dédé ko jẹ́ wọ́n ka so we fo wen nílùú Agogbanjo bàbá wọn ní kunoju wọn pẹ̀lẹ́ gbàsọ fọmọ wọn ń kunoju ọwọ́ wọn sọ fọ mẹsẹ ń kunoju ẹsẹ̀ wọn ń kolúbẹ fọ kúrò ọjọ́ ọmọ wọn lajú dédé ìlú fọkànṣẹ fọ wọn ní mú sáré ọwọ́ around the Molusi College in Ijebu Igbo, still on the anniversary of the Ijebu Alare ethnic group. Live in Ijebu Igbo today.
láti Ìjẹ̀bú Òde, Odogbolu, Ijebu Igbo, Àgọ́ Ìwòye, gbogbo wa pátápátá, Ẹ̀pẹ́, Ìbẹ̀jú Lẹ́kì, Ìyànà Ọ̀pájà, gbogbo àwa ọmọ Ìjẹ̀bú táwa lẹ́kọ̀ọ́, àwa lẹ́kọ̀ọ́ lọ́wọ́ papọ̀ sí nígbà yìí. Ṣé adára rún ẹ o? Odogbolu wà, Ìjẹ̀bú wà, Ìjẹ̀bú Igbo la wà.